àṣàbí gbogbo ẹni tí bá ń dà tí ń dán fún ìmọ̀ràn tá a mọ̀ fúnrú wọn ni ẹni tí ó dà fún láyé àṣírí rẹ̀ jí ó mọ láàrin nǹkan méjì ẹni tí ń dùn fún àṣírí rẹ̀ jí ó mọ láàrin nǹkan méjì àyọ̀pọ̀lá ló pa ẹlòmíì ó lówó ó lọ́lá ṣùgbọ́n gbogbo ohun tó ní nì yóò padà di ìtàn lójú ẹ̀ kó tó kú ní tí ń bẹ látẹ̀lẹ́wọ́ rẹ̀ ó ti parun. torí pé kò rí àṣírí rẹ̀ fi pamọ́ sáàrin nǹkan méjì yìí. ajá wa àṣàbí àwọn kò mọ̀ pé. a'udhu billahi minash shaitani rajim. bismillahir rahmanir rahim. wa bihi nasta'in. inni amantu bi rabbikum fasma'u. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. ẹ jẹ́ adúpẹ́ lẹ́ẹ̀kan sí. alhamdulillah. ẹ jẹ́ adúpẹ́ lẹ́ẹ̀kẹta. alhamdulillah rabbil alamin. kò wá àfáà Yusufu. ayakumullah. kò wá bí òkú ìyá mi là á wí. kò wá bí òkú ìyá mi là á wí. ó wá kò sunkún kì í sọ̀rọ̀. ó wá kò sunkún kì í sọ̀rọ̀ o. sítórí nìyẹn. in da'awtum fa abayna falakum fadlun alayna. in da'awtum fa abayna falakum fadlun alayna. qad da'awtum fa ajabna raja al-fadlu ilayna. ẹ bá ń gbẹ́gà fún qad àjà. da'awtum fa ajabna raja al-fadlu ilayna. ìjókòó ikú òní pẹ́lẹ́ ti sú. ìdí tí ó fi kú òní pẹ́lẹ́ ti sú ni wípé ẹni tó bá kó ilé kú ọ̀nà tó fi wá pe ni àmọ́ kólé kọ́nà láti dáhùn náà lóhùn ni. nínú ìṣesí mi àti ìròrí mi àti ìsọ̀rọ̀ mi ní wípé gbogbo ẹni ó bá torí mi fo gọ́tà máa torí ẹ̀ fo fẹ́ǹsì. ìdá tó fàbẹ̀ iná wàlà kó fàdílò ní alẹ́ iná. wọ́n èé sì bá ní tanjú ìyá mi ló bí i lọ. súnmọ́ òun á sọ̀rọ̀ lé wa lára bá tán fi máa yàtọ̀ sí mọ̀lẹ́bí lọ́dọ̀ àwọn olóró. Ajia wa Basira àbí ẹ̀kọ́ ni Albasirah ṣé Basira ni ká pè ní àbí Basira ṣé Bishiru ni àbí Baswaru. ìdá tó fàbẹ̀ iná wàlà kó fàdílò ní alẹ́ iná. Oya yìí. قد فأجابنا رجع لفضل إلينا. لا تكن مشغولا لشخص الذي يحبك أو لا تسيء لشخص جنوي tí mo fẹ́ wí fúnra mi. حياكم الله. nígbà mi yẹn sáfẹ́ ti ẹ̀rọ mi sí. لا تسيء لشخص الذي يحبك ولا تقل أنا مشغول لشخص الذي يحتاجك. حياكم الله. béèyàn bá ti fẹ́ràn rẹ̀ ń bi ayédè yìí ẹni ó bá ti ń wù ọ́ èyí tó dáa jù fún wọn náà ni kó tẹjú mọ́. béèyàn bá ti rí ọ rí béèyàn bá ti kí ọ kí béèyàn bá ti bú ọ bú béèyàn bá rún ọ rún ṣùgbọ́n tó bá lè ṣe bí ànábì tó yẹ pé wọ́n bá bú òun ò ní fèsì ìyún ló dáa jù ṣùgbọ́n bí a bá ayédè yìí nísìnyí bẹ́ẹ̀ bá tiẹ̀ wọ orí Facebook àtàwọn social media káàkiri ẹ máa rí èsì ọ̀rọ̀ fáfáà lágbájá èsì ọ̀rọ̀ fún ìmáàmù tàmẹ̀dù èsì ọ̀rọ̀ wọ́n fèsì wọ́n tún fèsì fún Muhammad ilé epo. gíga yí bàbá bẹ́ẹ̀ ni sẹ́mi pé khususiyat tún ń bẹ fáwọn yẹn àwọn òde nírú ẹ̀. Ajia wa
Albasirah Islamic Global Family, I am delighted to be here tonight. Inú mi dùn pé mo lè make ẹ̀ láti débí. Tẹ́ ẹ bá pè fún àbẹ́yìnà táwo wá lakum fadlun alayna. Gbogbo ìgbà láti máa wò pé àmọ̀ ti ṣe ìyá yìí. Èèyàn sì máa sọ̀rọ̀ ṣẹ̀ lọ́dọ̀ tèmi. Nítorí pé ní ṣàrárá ti akírun hina tansuruha wa rubbama adramatinaran alal baladi. Sẹ́rí ṣàrárà èkíkan náà bí wọ́n bá fẹ́ sí bí ìgbà wọ́n fẹ́ yan bọ̀ọ̀lì èyí tí wọ́n máa ń fẹ́ yẹn tí ó kàn ta sàrà sọnù yẹn bó ti máa ń lójú rubbama adramatinaran alal baladi kínkínní rẹ̀ ó lè jó odidi ìlú kan bó bá bọ́ọ̀nù kókó. Èèyàn gbọ́dọ̀ sọ pé nìkan ò èèyàn mẹ́ni náà kò súnmọ́ mi wípé èèyàn ò ríra lójú sójú pé lágbájá ní tàmẹ̀dù ní èní yìí alẹ́ yìí nísìnyí mò ń mọ̀ pé ájì àwa Basira ni. Ṣùgbọ́n lórí fóònù làlájà ti pè mí pé ṣé ìwé dákun mo bẹ̀yìn mo fẹ́ kẹ́ ẹ jọ ẹ yẹ mi sí mo lóde báyìí 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 ṣé sátọ̀dé kejì kọ́lá múnú àwẹ̀ àbí Sunday nínú Ramadan, second Sunday of Ramadan. Ìyá yìí wá sọ àwọn ọ̀rọ̀ kan tí máa ń kóyàn lọ́wọ́ sẹ́yìn tó pọ̀ níjọ́ náà wípé ó wù mí olùgbìyànjú ni mí kọ́lọ́hún ó bá mi dé ìgbìyànjú mi ládé ó wá wù mí káyé ó mọ̀ wípé ẹ mọ̀ mí mo mọ̀ yín àjọ nira wa ni ó wù mí kó jẹ́ pẹ́yìn lẹ́wàá yẹ mi sí níjọ́ náà mo ní mo gbọ́ nínú Ramadan tó lọ yìí. Ṣùgbọ́n innal umura la rabbun yudabbiruha. Innal umura la rabbun yudabbiruha. Tiwa ni ká kọ́ tọ́lọ́run ní kó parẹ́. Wa kullu amrin biyadillahi muhtamarun. Àwa wá múnú Ramadan pé Ramadan la fẹ́ ṣe ìjókòó yìí. Ọlọ́run wá ní kò ní jẹ́ nínú Ramadan òní yìí ni yóò jẹ́. Àtúwáyé sóni tán nǹkan tó bá ń lẹ̀ lọ́wọ́ mi lénìí yóò tó bíi méjì mẹ́ta kan. Mo ti wá pé ájì àbí ìjẹrin pé alájà ó ní èmi ò fẹ́ gba ìyọ̀ǹda níbí táago mẹ́rin bá ti lù. Mo kọ́kọ́ fẹ́ lọ bìkan ní ibo la ti ń bọ̀ Ìjẹ̀gùn lọ́dọ̀ àfáàwà bí wẹ́rẹ́ kódà èmi àtàlájà wa bàrí máa dé àjọ wà ń bẹ̀ mo fi àfa alájà bẹ̀ ni lèmi tún fi ń sáré bọ̀ wá bí àfa bí wẹ́rẹ́ màá débẹ̀ yẹn ní one màá débẹ̀ yẹn màá kó ń bẹ̀ 1 sí 1:30 màá lè wá meet up láti wà ń bí ṣùgbọ́n ìrádà Ọlọ́run 1:30 ní hòtẹ́ẹ̀lì ta níbi táwọn lọ́dọ̀ olólùfẹ́ wa ń bẹ̀ wọn àti ẹ̀ tí ì pè wá ká máa bọ̀ gan bó láti wá fẹ́ ṣe téèyàn mẹ́ta ó dúró méjì kò sì ṣeé ṣe ẹni ẹ ti sọ fún pé ẹ ti wà lágbègbè rẹ̀ kẹwàá lẹ kó ń bẹ gbàbọ míì lọ yóò lérò pé ẹ lo ọwọ́ ọlá àbí ẹ lo kinní kan lórí òun ni Ọlọ́run ló sì ní gbogbo ọlá ẹnìkan kò lọ́lá láyé. Mo ń fi eléyìí ṣe ìtìrọ́fù níwájú Ájì Albasirah Ọmọtọ́lání Àṣàbí Balógun, the CEO of La Special Wears. Mo really appreciate ìfẹ́ èmi kì í dẹ̀ náwó òsì sẹ́ni ó bá náwó ọ̀tún sí mi pàtàkì jùlọ ẹni ó bá náwó sí mi nínú ẹsẹ̀ sí. Ìdí nìyẹn ló jẹ́ kí n ní gbogbo ohun tó bá gbà láàfún kódà kí n má bá yàn ń bí kó kẹ̀jẹ́ pé wọ́n ń kó àga ni mo bọ́ lẹ́nu mọ́tò pé mo wá àbí ń wá ìdá àwòtún fa àbẹ́yìn náà tẹ́ bá pè wá tà wá lákùn fọ́dúnlùn alẹ́ yìí náà àwa láàmú bẹ̀yìn pé ẹ má bínú ẹ jọ àmọ́ nísìn kọ́dídà àwòtún fa àjábù náà ẹ ti pè àti wá rọjá àlefọ́dúnlù ilé yìí náà ọlá yẹn ti wá jọ dúró sáàrin àwa méjèèjì ó pẹ́ dé kò pẹ́ dé ó yá dé kò yá dé àló wá bí òkú ìyá mi kò sunkún omi ni ò sí lójú ẹ̀ kò wá bí òkú láàbù ẹni ó wá tí ò sunkún kò lómi lójú ni. Èmi sì kọ́ ni mo kọ kádàrá bó ni yìí ó ti rí ìsìn tó kádàrá ara mi kọ Ọlọ́run ò tó kọ nǹkan kí n wá ní fagbára mi yìí àkókò tó kọ pé màá débí
àwa tá tó ní àjọ ríra wa níbí àwọn tó ní màá bá níbí bí mo bá ní màá fi ìṣẹ́jú méjì kún dídé bí mi èsúkèlè wọ rárá mẹ́rú ọlọ́run lọ. So mo bẹ ájì àpè torí ọlọ́run àtàlẹ́ Muhammad bọ́lọ̀ ti kádàrá rẹ̀ ló ti rí ọlọ́run ní jí ó bàjẹ́ ẹni ó bá ti jẹ́ ní ayé ó lè mọ́ nira rẹ̀ mọ́ ọlọ́run jáwa ní òdi tá à ń pera wa. So àìríra ẹni ní tó òun ló fà ká ń pé mo ríra mi ní tí mo lè sọ fún àfa yẹn pé àfa ó ti ò sínú líìsì mọ́ mò ń bọ̀ wá síbí báyìí bí mo dé bíi náà bọ́lọ̀ ń bá ní táìmù yìí ní máìkì ó dọ̀wọ́ mi àárí ọgbọ́n dá sí ogún ọgbọ́n ẹgbẹ̀rún ète wọn ò mọ bára wọn lẹ́yìn kùlé kádàrá ọlọ́run ni. Mo kí Sheikh wa àgbà Fadilatu Sheikh Agbari Gidawuma àlùfáà àgbà ní látànà ọlọ́run mọ́ padà nínú ìjọba ayé yín ọlá la ilaha illallah ọlọ́run ò fún àwọn bàbá tí wọ́n jọ ní wá àwọn tí wọ́n bí wa ọlọ́run ò fi orúkọ bú kẹ́yìn orúkọ rẹ̀ wọn orúkọ burúkú ò ní kẹ́yìn orúkọ tàwa náà ọlá la ilaha illallah a máa ṣayé wa pẹ̀lú ìdùnnú a máa ṣayé wa pẹ̀lú ẹ̀yẹ a máa ṣayé wa pẹ̀lú ayọ̀ gbogbo bí ọlọ́run ti ń dáhùn tó ti ń ní ìyín ọlọ́run ò ní ṣe ń hùn mọ́ ọlá Al-Qur'an mo fi ti kí gbogbo àwọn jàbísàt nínú àwọn àlùfáà níjòkó al-hadirun àwọn tí wọ́n wà níbí wal-ghaibun àwọn tí wọ́n wà báwọn tán ti lọ mo kí gbogbo ẹ̀yin bàbá níjòkó mo kí bàbá wa tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa Ahmed Properties bàbá náà nífẹ̀ẹ́ ọlọ́run lára wa bí mo ti dé bí bá a ti rà wọ́n ti rán mi létí àwọn nǹkan kan wọ́n sì tún ń sọ nǹkan kan mọ́ nǹkan mi ọ̀rọ̀ yóò ní dàrú o ibi tó dáadé kò ní bàjẹ́ fún yín o Ahmed Properties ẹ máa tẹ̀síwájú iṣẹ́ tẹ́ ẹ bá ń dáwọ́lé yóò ìtọ́lọ̀ ń fẹ́ yanjú ni ó máa gbé yàdọ̀ yín ọlá nàbí wa Muhammad mo kí ọmọ ìyá mi náà ní emir soft lọ́hùn ọlọ́run ní yóò bàjẹ́ yóò máa dá sí i mo kí àjìyà Mariam olókìkí ọ̀sán olókìkí òru olókìkí àná tòní tọ̀la ti láíláí alhaji wa Mariam bintu Rasul. I used to say this ní gbogbo àyè wípé nínú obìnrin nínú àwọn àdàkìrọ̀ ti ta ní nínú obìnrin tí ọ̀pá tí ń rìn rẹ̀ kanlẹ̀ tó kọ̀run ìkan pàtàkì lájì Mariam ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ó kò ní pàǹpáyàn ẹni tí ò bá ní tá pọ́n lára rẹ̀ àní mẹ́nu débẹ̀ àwúnéwulẹ̀ bú ṣùgbọ́n ẹni ó bá ní tí wọ́n máa pọ́n àmọ́ pọ́n náà ni ibi ọlọ́run bá gbọ́rọ̀ sí ẹni ó bá lóhùn ò ní gbọ́rọ̀ síbẹ̀ onítọ̀hún fẹ́ sọ àgbámọ́ kòkònú tó jẹ́ pé àgbá ò gbọ́dọ̀ pariwo kòkò sì gbọ́dọ̀ fọ́. Ajiawa Mariam, you happen to be one of the greatest eloquent adakiro we ever have in Islam. Wallahi isuma talosami. Àmọ́ ọba ńlá mi fẹ́ ní èmi ò ṣàdúrà mò ń sọ̀rọ̀ ni o. Ajiawa Mariam bintu Rasul ibi tó dáadé ọlọ́run ní jí ó bàjẹ́. Àtìgbà àtòrènúgbà àtẹ̀yẹ gbà àtẹ̀bùn ọlọ́run ní jákàá kan gbà ń bẹ̀ ọlọ́run Al-Qur'ani Karim masha Allahu la quwwata adájà wa ṣàbí wa in ta'uddu ni'matallahi la tuhsuha wa atakum min kulli ma sa'altumuhu ló ti gbé. wa atakum min kulli ma sa'altumuhu. Ajiya Basira gbogbo ń tá a béèrè pé kọ́lọ́hún ó ṣe lọ́lọ́hún ṣe yìí inú tí mo bá olóde lẹ́rù bí nǹkan bíi márùn ni pàtàkì inú ẹ̀ ní pé sójú ò ní rọ̀ abẹ́ lọ́hún pé kó má fòjò sóni kò dẹ̀ fòjò bá òní jẹ́ tó bá rọ̀jò lónìí tá lá mú ọlọ́hún fún. wà á tọkùn mi kò lè máa sáré túmọ̀. ọlọ́mọ ṣe òde wa lóde sùpọ̀ tí adìẹ ó yè sórí àga kan tí ó yàgbẹ́ sí kan òdi ó lọ sí èèyàn ó pẹ́ ju aago méjì lọ́sàn-án ohun rẹ̀ ó ti há ẹ nígbà tí ó máa sọ ọmọ pé ẹ ṣàánú bí ẹ bá gbọ́ bẹ́ẹ̀ fáwọn èèyàn mi torí pé òun náà mọ tí òde ní bá dé òde tẹ́ ẹ bá sì dé tẹ́ ẹ tó lóde bóyá lóde ọlọ́mọ àbóde kan tí ọlọ́mọ wá ń jó lẹ́ẹ̀mẹ́ta
tó pààrọ̀ aṣọ lákọ̀ọ́kọ́ tẹ́mísì gba máìkì pé èyí tó kàn báyìí ni pé ìyá ọlọ́mọ fẹ́ jó ó tún já ó tún padà lọ nú ilé ó tún lọ múra owó màálù ní èpè o. alájà wa àṣàbí àbówó àjọ. mi kúlì máa fẹ́ẹ̀lì túmọ̀. ibi a sì bá ayédè yìí òde tẹ́ ẹ bá ti ráwọn èèyàn tán wọ sọ pọ́pù ẹ fura sólóde kó mọ̀ jẹ́ pọ́lú àwọn òpè ló ti gbowó. wọ́n tó dùn ní mẹ́tàlá ilé tó kù fún wa. aṣọ rẹ́ẹ̀dì la pè lásọ dénjà tẹ́lẹ̀tẹ́lẹ̀ aṣọ pọ́pù ló burú jù nísìn wọ́n bá tilẹ̀ sọ fún yàn pé àwọn èèyàn kan wọ́n wọ aṣọ pọ́pù pọ́ kí ni wọ́n kọ pí sígbà àyà yóò já pani fàǹgbà jíjà. wọ́n tó dùn ní mẹ́tàlá ilé tó kù fún wa. alájà wa àṣàbí aláàfẹ́ kọ́lọ́hún ó bùn wá lónìí tá a bá láà fẹ́ ṣe nǹkan tí nǹkan bá ṣe wá ń kọ́ àbí ṣe gbogbo ẹni tó lérò pé òun fẹ́ rí nǹkan rẹ̀ ṣe òun náà ní nǹkan rẹ̀ ṣe bọ́ sí ṣíṣe fún ni. ìwọ ọmọnìyàn tọ́lọ́ ń bá ní kó rí nǹkan rẹ̀ gbé ṣe dúpẹ́ ni mọ́yọ̀ ayọ̀ ti pa ẹlòmíì lórí ó sú kalẹ̀ ó wá ń fi tọ́ tábà àbí kéèyàn máa fi ìtọ̀ fọ igá òun fẹ́ gbé tẹ́gbin ṣe ọlọ́run ṣàánú rẹ̀ ó wá ló yá nílé ọtí ìwọ nìkan ló wá ra odidi pósí àwọn hype man náà wá ní who be this fine man now ooo wọ́n tàn ń pè oríṣiríṣi nǹkan orí tiẹ̀ náà wá ń wú mọ́jọ́rí ìrẹ́ owó ju sí apá rẹ̀ lọ ọpẹ́ là á dú bọ́lọ̀ ń bá sóore tẹ́nìkan ò ṣe rí ká lè bá a tún pè tẹ́nìkan ò tún ti gbà nínú rẹ̀ ni. wá tako mi kò lè máa fàlì túmọ̀. ask me. wọ́n táwọn dùn ní mọ́tàlá ilé tó fún wa. mo kápá kí n sọ wípé subhana rabbika rabbil izzati amma ṣé n tí ìwà ni ṣùgbọ́n wù mí bó ti rí ó mọ bí ò bá lè pọ́n koko kó tiẹ̀ wọ́n báyìí bí wọn bá gbọ́fèé kán tiẹ̀ gbọ́fèèrè. alájà wa àṣàbí olóríire ájà wa bàṣírà ọmọtọ́lání àṣàbí tó sa dọ́là níta bá fi rí obìnrin tó ní ìyànjú bí ọkùnrin tó ń ṣe ìṣe tí ẹgbẹ̀ta ọkùnrin àbẹ́gbẹ̀rún ọkùnrin tí wọ́n ṣe láṣetì ibi táwọn ọkùnrin kan gbà sọdá ibẹ̀ ni wọ́n gbà kọjá ní táwọn kan ṣe tí wọ́n kábùkù áàfù tẹ́ǹtì yìí ẹlòmíì ò lè ta fòde yóò kábùkù bọ́ ń bẹ̀ ni ìwọ́dẹ̀ ṣe òfin gbàbùkún. wà á bá kú mi kú lè máa fàlì túmọ̀. a máa bà mí nínú jẹ́ fọlọ́dẹ mi yóò wá dalẹ̀ ìnáwó yóò bá bú ẹkún pé wàláhì òun ò jèrè gbogbo wàhálà látijọ́ tó ń ti ṣe wàhálà olóhùn á sí òun ò jèrè kankan dìdìrín ní ẹni ọwọ́ pé yòókù ságbo rẹ kò tú ọ lérè. wọ́n táwọn dùn ní mọ́tàlá ilé tó fún wa. àbọ̀mọ̀ pàwọn kan ti sòde tí wọ́n sì òde ṣe wọ́n pe àwọn èèyàn pẹ̀lú invitation ẹ̀rín àwọn èèyàn sì wá gẹ̀ẹ́tì ẹkún lọlé. ọba tó ní kò ní orí bó ti rí yìí tó ní kó dà bó ti dà yìí ájì àwa bàṣírà ẹ jẹ́ kó pé ó mọ̀ pọ̀ jù béèrè lọ o. gbogbo ayé ló ní pírọ́blẹ́mù gbogbo ayé ló ní ṣòro ṣùgbọ́n lórí ẹni ó ní ṣòro lẹni tí ń pariwo fara ayé pé mo ní ṣòro. olórí ẹni ó ní ṣòro lẹni tí ń pariwo fara ayé pé òun ní ṣòro. kulluna miskin bun miskin fakirun bun fakirin mayitun bun mayit aláìní ni wá ọmọ aláìní aláìjẹ́ nǹkan ni wá ọmọ aláìjẹ́ nǹkan òtòṣì ọmọ òtòṣì ní gbogbo wa ìwọ ló pera rẹ lólòṣì ní gbogbo ayé fífi òṣì ṣe kápítà lẹ́tà nínú ayé rẹ wọ́n á fi ṣe sọ́ọ̀nì mu. àwọn àfa àlàjòkó yìí níwọ̀n ó ní jọ̀hún ó ní àtàyè kọ sí àfa ó ní àti ìgbà kọ sí Quran orin táyé ń kọ fáwọn àfa àjọhún ò bá mu adúpẹ́ wípé àwọn bàbá àtàná fara mọ́ wọ́n fara dà á wọ́n fi orí tì í wọ́n fi gbogbo nǹkan tì í wàjà anasirullahi wal fatihu. alhamdulillah. lónìí
ilẹ̀kùn yẹn ti já kéde kó sí ilẹ̀kùn aránṣẹ́ yẹn ti já fáwọn àfa fàǹgbà jíjà ó dẹ̀ gba jíjá ọlọ́run jálẹ̀kùn aránṣẹ́ lónìí fáwọn àfa ni àwa ni ká mọ̀ fàyọ̀ dì í mọ́ torí ayọ̀ wa lè dì í àwọn ìjọ Musa nígbà ọlọ́run làwọn tán lọ́wọ́ Fìràwọ̀ náà wọ́n yọ̀ díẹ̀ ayọ̀ yẹn ló padà bí pírọ́blẹ́mù wọn bá fún wọn níbi abáyédè yìí lónìí kò sẹ́ni tí ó lò gba tiẹ̀ ìgbà tá à ń lò lọ́wọ́ yìí o ẹ sọ fárá Èkó ẹnìkan sọ fárá oko ó kú ló kú gàrí ló mú sùn ìgbà wọn àǹfààní. ìlàlí fúnẹ̀ lọ́sọ̀lùmù kàfàrọ̀. àwa dúpẹ́ pé alájà wa àṣàbí wa ń sòde àwa ara wọn àlùfáà àtọ́lọ́hún láwọn àlùfáà oníjẹ́jẹ́ àwọn ọmọ ìpìlẹ̀ àgbárí gìdẹ́wùmọ̀ káyì kèrè mi ń gòrò yá fi bàbá ń dúze. ìmọ̀lì ìfàànà làṣọlùmù kàfàrọ̀. alájà wa àṣàbí dáì sirraki bayna isnayn aw bayna isnatayn ìyá wa àṣàbí àṣírí yín gbogbo ayé lẹ́ni fẹ́ fi hàn dákun ẹnjìníà àti òní bàjẹ́ o nínú tí wọ́n fi pè ọ́ nítorí mi dákun ó kù sẹ́jú bíi 5 péré ẹ ṣe débi èrè irinṣẹ́ yín ò ní ṣúná la hawla wala quwwata. ajé àwọn àṣàbí gbogbo ẹni tí bá ń dà tí ń dán fún ìmọ̀ràn tá a máa fúnrú wọn ni ẹni tí ó dà fún láyé àṣírí rẹ̀ jí ó mọ láàrin nǹkan méjì. ẹni tí ń dùn fún àṣírí rẹ̀ jí ó mọ láàrin nǹkan méjì. àyọ̀kọ̀lá ló pa ẹlòmíì ó lówó ó lọ́lá ṣùgbọ́n gbogbo ohun tó ní nì yóò padà di ìtàn lójú ẹ̀ kó tó kú ní tí ń bẹ látẹ̀lẹ́wọ́ rẹ̀ ó ti parun. torí pé kò rí àṣírí rẹ̀ fi pamọ́ sáàrin nǹkan méjì yìí. ajá wa àṣàbí àwọn kò mọ̀ pé yóò tèlò tá a pa yóò ṣe kinní kan kí láwa lọ sí lẹ́yìn eléyìí kí ló tún kàn lẹ́yìn eléyìí kí ló tún kàn lẹ́yìn eléyìí fi èèyàn sípò èèyàn torí pé dandan ni èèyàn ó gbèsè èèyàn dé tẹ́sí ìṣe èèyàn bá wá yọ lára èèyàn kó má bàa bá ọmọnìyàn lẹ́jà fún wọn ní ká fẹ́ èèyàn sípò èèyàn o. dáàbì ìrọ̀kà bí iná sí náà ni. dáì sí rọ́ọ̀kì obìnrin là ń bá wí. dáì sí rọ́ọ̀kì bí iná sí náà ni. alájà wa Basira àṣírí láyé ẹjẹ́ ọmọ láàrin nǹkan méjì kí ni méjèèjì àkọ́kọ́ nú ẹ̀. nàfùsákì. ibi àmọ́ fi àṣírí sí tí fi máa bò torí gbogbo àwọn kan ti sáyìn rí táwọn náà ti lò gbòòrò rí tán ti lò gbà rí tán ti sáyé rí tán ti jéèyàn rí wọ́n kàn di pé wáṣẹ̀ nísàlẹ̀ kan bọ́ sínú ọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan náà wọ́n sì bára wọn súnmọ́ ọ̀dọ̀ dáadáa wà asfala sàfìlín asfala wọn tí wọ́n tiẹ̀ tún wá padà sáfìlú lẹ̀ ni. wọ́n ló gbà gbogbo ń táfi máa ló gbà wọ́n ní ó lẹ́wà ó ní ìwà ó ní tẹríba ó ní pẹ́pẹ́ fúru ó tún mọ̀ọ́yàn bí wọ́n bá gbá mọ́ wọn kàn há mọ́tò rẹ̀ lásán báyìí tó bá mú fóònù báyìí ó pe kọmíṣánná ni wọ́n há mọ́tò kọmíṣánná lókè lọ́run ló lọ́ọ́ pé ó tiẹ̀ pé ìǹspẹ́kítọ̀ lẹ́gbẹ̀ẹ́ ń bí bọ́lọ̀ ti sọ̀rọ̀ ti ẹnu ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ orí ìkiri padà lẹ́kọ̀ọ́ rẹ̀ tán sí kó tó kú ní gbogbo tí ń jẹ́ ayọ̀ fún padà di ìbànújẹ́ kí ló fà á kò rí àṣírí rẹ̀ fi sáàrin nǹkan méjì yìí. nàfùsákì. gbogbo ẹ̀yẹ tẹ́dàrí ó ní gbogbo àwọn tí ń kó bàtà lẹ́yìn rẹ̀ ó wù wọ́n káwọn náà nírú ẹ̀yẹ yẹn ẹlòmíì ó gbà fún ọ nítorí Ọlọ́run ó gbà fún ọ nítorí pé kò rí tí ó ṣe sẹ́yà lámọ̀rí rẹ̀ mọ́ àfi kó gbà fún ọ ẹlòmíì ò ní choice mọ́jú kó tẹ̀lé ọ ló fi ń tẹ̀lé ọ kò ní choice mọ́jú kó ṣe tiẹ̀ ní fi ń ṣe tiẹ̀ kò ní choice mọ́jú kó gbọ́ ẹ ní fi ń gbọ́ ẹ tí ó bá rí nǹkan míì tí ó gbọ́ yóò fi ẹ́ sílẹ̀ yóò bá ọkọ̀ míì lọ àṣírí ẹni nafsak inú ẹ̀mí ara ẹni là á fi sí o ẹni ẹlẹ́ẹ̀kẹta tó lè fàṣírí sí lọ́wọ́ tí kìí ti tú níbẹ̀ wàrọ̀bàk àtọ́lọ́wọ̀n ọba tó ní ni. lẹ́yìn inú ẹ̀mí èèyàn àtọ̀dọ̀ Ọlọ́run tó dáyàn àṣírí ó bòǹbì kankan mọ́ mo sọ kí gbogbo ayé ó gbọ́ àṣírí ó bò níbì kan mọ́ lẹ́yìn inú ẹ̀mí ẹni tó làṣírí
àtàní òun àtọba rẹ̀ tó o bá ti rí sọ fúnra rẹ̀ kó o máa lọ mí fúnlẹ̀ ti sọ fọlọ́run ọba rẹ̀ so lẹ́ni tó sọ fún pé dákun mọ́ sọ fún yàn bó ló bá sọ fẹ́ lómi yóò ní wọ́n ní mọ́ sọ fún yàn jọ mọ́ sọ fún yàn bẹ́ẹ̀ni ẹni ò bá sọ fẹ́ lómi yóò ní wọ́n ní mọ́ sọ fún yàn jọ mọ́ sọ fún yàn mọ́ sọ fún yàn mọ́ sọ fún yàn wọ́n ò fi gbé gbogbo ọ̀rọ̀ rẹ̀ kó o kúkú lọ kọ́kọ́rọ́ alátẹ lọ́dọ̀ Oríyọmí Hamzat Ìbàdàn yóò pè ọjù kó o sọ̀rọ̀ rẹ̀ sọ́wọ́ ẹnìmí lọ. ẹni ó bá fẹ́ ká sírí òun ó bò kálẹ̀ ẹ sọ fún pé kó mọ́ fà sírí sọ́wọ́ èèyàn ká fi èèyàn síkú èèyàn nítorí pé ẹnu ṣe méjì ẹnu ènìyàn ẹni ayé gbége ẹlẹ́dẹ̀ kó yọ̀ mọ́ ń ba ẹni wọ́n gbége síńjó ní òjìnà sílẹ̀ ẹlẹ́ alájà wa Àṣàbí ọ̀rọ̀ mi ò ní jù bá ń lọ tó ti ń bá ní mọ̀ ká lọ méjì bíi méje ni mo mú wá sí mẹ́fà ṣùgbọ́n kò sáàyè láti sọ nítorí pé àwọn tájò pé wọ́n ti jó àlùkùránì ni o anibire wàláì family name gbogbo wa ni kò sẹ́ni tí ò níbi tí ń lọ wọ́n wò pé sáwà fàpọ́nlé lẹ̀ ni sáwà ṣe kinní kan ni sáwà ẹ̀yin kú lọ́lọ́run ẹ̀yin kọ́ lọ́lọ́run tó pè mí fúnra ọlọ́run ni mo pé èèyàn àáfàá kan lórí social media ń jò ní sọ̀rọ̀ ó ní ẹ̀yin àáfàá tẹwàá ń jòkó mi ò kí yín bó bá ọlọ́run kó kí yín bó bá kó má kí yín kí n tẹ pẹ̀lú yín ó wá ní ó ní bẹ́ẹ̀ bá ṣe ó bá sì wù yín ẹ lè ní tó bá sọ̀rọ̀ a máa dìde a máa lọ ẹ máa lọ màá dẹ̀ sọ àwọn wáàsí mi fáwọn àga wọn á dẹ̀ ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ mo gbé irú àfáwọn lélẹ̀ ayé mo ti wá di tan ó ti dojú kẹfà o. alájà wa Àṣàbí ọlọ́run ní jí ó bàjẹ́ àní fẹlẹ́ ìṣòpin mo tún promise pé ọlọ́run ó fi ọjọ́ ẹ̀san yóò fi sí torí kò wù mí láti ṣe àwọn tó bá fẹ́ràn ọlọ́run lára mi ìrànlájà eré ìmọ̀rí ju òní yìí lọ lẹ́yìn pàǹgbùrù ara wa lórí fóònù ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ẹni ó bá sọ fún mi pé òun fẹ́ràn mi èmi mọ̀ fẹ́ tí n bá dẹ̀ rí pé fẹ́ yẹn jẹ̀ ní o tí èyí ṣe ìfẹ́ fílìtì àti ẹ̀fọn. ìfẹ́ nìfẹ́ fílìtì àtẹ̀fọn o wọ́n ya ẹ̀fọn sára fílìtì báyìí ni wọ́n yà tó tóbi gbàràgà báyìí tẹ́fọn bá lọ torí pé wọ́n yí àwọn sára pé òun lòún fáyìn báyìí lára àbẹ́rẹ́ rí àwọn èèyàn wa ló wà nínú agolo ìsá tó bá lọ tẹ́rí sí tó wà nínú agolo ó kúnnù. ǹgbọ́ bí wọn bá sì yẹ ẹ̀fọn sí kò ní tà oògùn èkúté ẹ̀rí rat gum tán máa ń ṣeun bẹ́ẹ̀ bá tún sí inú rẹ̀ báyìí ẹ̀ tún bá tán yẹ eku dúdú kan sínú ẹ̀ wọ́n wá da gọ́ọ̀mù lé lórí wọ́n fi ń sọ fáwọn eku ni pé àwọn èèyàn rẹ̀ wà ń bí ó yà wọ ọbẹ̀ wò kó wọ wàhálà la fi máa sọ fún gbogbo ayé wọ́n lù ẹ́ ní DP kò sọ pé wọ́n ti fẹ́ràn ẹ o. wọ́n lù ẹ́ ní DP kò sọ pé wọ́n ti fẹ́ràn rẹ o. ó ní wọ́n lò wá ní èmi mo wà ní DP wọn kódà àjọ máa ń wo status ara wa ẹjọ́ ń wo status ara yín sọ pé ẹ ti wà ní level kan náà àwọn èmi wàláì láti yí oṣù mẹ́fà èmi ni mo wà ní DP wọn wọ́n máa ń fi yẹn tán yàn tó bá ti lè gba ẹ̀tàn ayé wọn ó dẹ̀ tẹ́ débi tó jẹ́ pé wọ́n pa ẹ́ sí park náà ò ní rí draw. Subhana rabbika. Rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Kódà